wojú mi. Anytime you come to this Nigeria, you will be picked for thorough investigation concerning what happened to Salo. I don't know Salo. I don't want to know him because he's a randy guy. Tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Yọ̀gbà tó bá jẹ́ pé Salo ó tán kó fi gba donation. Ọmọ yẹn kan kò bá má ṣe á sì máa live large dọ́là. Yọ̀gbà ẹ̀rù bà ẹ́ pé Salo máa tú àṣírí ẹ̀. Nǹkan tó mọ̀ nípa ẹ̀. Àbí ó wá allegedly Yọ̀gbà mo ní wípé ẹ̀rù bà ẹ́ kí ni ìyàtọ̀ ọmọ tó tì bọ́ látorí staircase àtọmọ tó ń lọ tí wọ́n yìnbọn fún. Kí ni ìyàtọ̀ ní last moment tí Mohbad ó kú tán kò kú tán àwọn ọmọ tó gbé Mohbad sẹ́sẹ̀ níbo ni wọ́n ti wá. Àwọn ọmọ tó gbé Salo ní die moment níbo ni wọ́n ti wá. Títílayọ̀ ó mọ̀ pé Salo ó mọ̀ pé ó máa padà yè ó rò pé ó máa kú ni kó lè gbé àṣírí yẹn lọ sọ́run. Ṣé bí ọmọ oníbra yẹn ṣe dáadáa má wọrí. Má wọrí. Kí ni ìyàtọ̀ Mohbad? Kí ni ìyàtọ̀ Mohbad tí a mú àwọn tó lọ ra oògùn fún lóru àti Salo tí a mú àwọn tí wọ́n lọ yìnbọn fún. Mo máa wọ kéèsì Salo ó bá bú mi jù bẹ́ẹ̀ lọ case study yẹn mi ò ráyè títí ẹ mi ò mọ̀ ẹ́ rí. Yọ̀gbà gbogbo yín tẹ̀ ń pa àwọn ọmọ ọlọ́mọ allegedly fi gba donation gbogbo yín láyé máa rójú yín and you guys will be on watch list in Nigeria. So Yọ̀gbà ó believe pé ó ti pa Salo sáyé ó free àti jáde sọ̀rọ̀ lórí social media. Officer ló gba donation àbó ò fi gba donation. Officer ló gba bára àbó ò fi gba bára. Títílayọ̀ Yọ̀gbà tí ọwọ́ ẹ bá mọ́ kí ló dé tó ṣe sáré kánjú fẹ́ mú kúrò. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Kí ló dé tó ṣe sáré fẹ́ mú kúrò lórí ilẹ̀ alàyè? Allegedly Títílayọ̀ Yọ̀gbà. Ìyábọ̀ ṣé royalty àti property ló pa Mohbad àbí kí ló ti Mohbad bọ́lẹ̀ láti staircase? Kí ló ṣe ọrùn Mohbad nínú pósí? Oh sorry Yọ̀gbà inú Lekki phase 1 ní títí ẹ ti ṣẹlẹ̀. Sorry tó bá jẹ́ pé bóyá bí ilé Salo náà lọ ka mọ́ wọ́n bá ti ṣe ọrùn Salo náà sínú pósí. I can now understand since you started attacking donation bloggers. They now coming out one by one. Yọ̀gbà fọkànbalẹ̀ mo máa dọ́dọ̀ ẹ̀ ṣe báyìí. Yọ̀gbà àwọn ọmọ tí ó rán lọ yìnbọn pa Salo sáyé allegedly ìgbà wo ló ti mọ̀ wọ́n? Iṣẹ́ kí ló ń ṣe fún wọn? Ṣé wọ́n ló máa ń fún wọn ní nọ́mbà? Àbáwọn náà máa ń fún ẹ ní nọ́mbà? Èwo nínú wọn ló ṣe clearance? So Yọ̀gbà tó fẹ́ sọ fún wa pé àwọn tó rán kán lọ bẹ́ẹ̀ pa Salo sáyé ó ti introduce wọn sí Ìyábọ̀ láti pa ọ̀tá Lizzy allegedly since tó jẹ́ wípé èyí tó ń ta bra yẹn ti ẹ̀ try
ìyá ọgbà tí kò bá sí donation ṣé o mọ̀ pé Sàló máa wà láyé á wà láyé Sàló dẹ̀ máa ti great ju ibi tó wà lọ lẹ́nu. ṣé Sàló lórúkọ bọ̀bọ̀ yẹn ṣé Sàló ni. ìyá ọgbà Títílayọ̀ má gbàgbé wípé ọmọ Ìbàdàn ní Sàló bàbá ọkọ mi ni tí mo lè dúró fún.